أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نعمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. Adá ọpẹ́ sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad, ìkẹ́ Ọlọ́run bá àti ọlá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad. A bẹ̀ Allah subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ kí ó má yọ èmi àti yín, kó má yọ wá sílẹ̀ nínú ìkẹ́ rẹ̀. Nǹkan tí ó máa jẹ́ àkòrí ìdánilẹ́kọ̀ọ́ wa ó ní shurutu qabulul amal. Kí ni májẹ̀mú tí ń bẹ lára iṣẹ́ tí ẹrú máa ń ṣe kí Ọlọ́run bá àlékè ọlá kó tó gbà? Májẹ̀mú tí ó bẹ lára iṣẹ́ tí èmi àti yín tí a máa ṣe kí Ọlọ́run bá àlékè ọlá kó tó gbà ó ní tí ó máa jẹ́ àkòrí ìdánilẹ́kọ̀ọ́ wa. Ká lọ mọ̀ wípé iṣẹ́ tí ó ń mọnìyàn tí a máa ń ṣe, pàápàá jùlọ ẹni tí a ti láwọ̀ ẹ̀sìn tá a ti làwọ̀ bọ̀ lọ́rùn, oríṣi ọ̀nà méjì ló pín sí. A'mal as-sadira minal mukallaf ala naw'ayn. Àwọn iṣẹ́ tí máa ń wá látọ̀dọ̀ ẹni t'Ọlọ́run bá àlékè ọlá bá ti láwọ̀ bọ̀ lọ́rùn, oríṣi ọ̀nà méjì ló máa ń pín sí. Àádà, iṣẹ́ a máa jẹ́ àádà kó jẹ́ ìṣesí, a sì máa jẹ́ ìbádà. Ó sì máa ń jẹ́ ẹni t'Ọlọ́run bá àlékè ọlá tó fi pa wá láṣẹ pé ẹ ṣe báyìí. Àádà ni tá a ti mọ̀ pé báwọn kan ṣe máa ń ṣe lélẹ̀ àbí bá a ṣe máa ń ṣe láwùjọ wa. Oríṣi ọ̀nà méjì tíṣẹ́ tí ó máa ń wá látọ̀dọ̀ ọmọnìyàn, oríṣi ọ̀nà méjì tí ó sábà pín sí ni. Àwọn àfáà pín pẹ̀lú oríṣi míì, àmọ́ bí nísbà tí a fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ lé lórí, a pín sí ọ̀nà méjì yẹn. Iṣẹ́ tí máa ń wá látọ̀dọ̀ ọmọnìyàn ó lè jẹ́ àádà, ó sì lè jẹ́ ìbádà. Àmọ́ eléyìí tí ó jẹ́ àkòrí ìdánilẹ́kọ̀ọ́ wa ni wípé tíṣẹ́ bá jẹ́ ìbádà, májẹ̀mú wo òun ni ó wà lára iṣẹ́ tó jẹ́ ìbádà yẹn k'Ọlọ́run bá àlékè ọlá kó tó gbà ní ọwọ́ wa. Tíṣẹ́ bá jẹ́ àádà, gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe nìyẹn, ìṣesí ni. Kò í ṣe dandan kí àwọn májẹ̀mú méjèèjì pé sí lára kó tó di p'Ọlọ́run bá àlékè ọlá, gbà. Tíṣẹ́ bá wá jẹ́ àádà tó jẹ́ ìṣesí àbí iṣẹ́ jẹ́ ìbádà, ó ní yàtọ̀ tí a fi lè, ó ní ọ̀nà tá a fi lè ṣe yàtọ̀ láàrin iṣẹ́ tó jẹ́ ìbádà àti iṣẹ́ tó jẹ́ àádà. Ọ̀nà kan ni àwọn àfáà àbí nínú Sharia Islam la fi máa ń ṣe yàtọ̀ láàrin iṣẹ́ tó bá jẹ́ àádà àbí tó bá jẹ́ ìbádà, òun náà ni àníyà. Iṣẹ́ tó bá jẹ́ àádà àti ìbádà, ọ̀nà kan tá a máa ń gbà ṣe yàtọ̀ láàrin rẹ̀, òun náà ni àníyà. Mathalan, nínú t'Ọlọ́run bá àlékè ọlá pa wá láṣẹ àwa mùsùlùmí nínú ẹ̀sìn wa, ó ní kí obìnrin mùsùlùmí kó borí rẹ̀. Kóbìnrin mùsùlùmí kó borí rẹ̀, kó rẹjú rẹ̀ ńlẹ̀, ìjọsìn ni t'Ọlọ́run bá àlékè ọlá tó pa wá láṣẹ. Àmọ́ a rí àwọn èèyàn kan ní orílẹ̀ ayé lónìí tó jẹ́ wípé ká borí, ká bojú, ká bo ara, ó jẹ́ ìṣesí lọ́dọ̀ tiwọn. Àádà wọn ni. Ó ń bẹ nílẹ̀ wa tó jẹ́ wípé àádà wọn ni wípé kí wọ́n borí. Ó kéré nínú kẹrọ́bìnrin nínú wọn kó sí lílẹ̀, tàbí ó kéré nínú kẹrọ́bìnrin nínú wọn kó sí ara lẹ̀. Irú ìṣesí tí Islam pa wá láṣẹ tí àwọn èèyàn sọ di àádà, àníyàn ẹni tí bá ń ṣe ni ó ṣe yàtọ̀ láàrin tí àwọn àwùjọ wọn ń ṣe àti tí Islam ń ṣe. Mathalan, ẹni tó bá wà níbẹ̀ tó yẹ ṣe mùsùlùmí, àbó tí ẹ jẹ́ mùsùlùmí, wọ́n wá sọ fún wípé Sharia Islam ní kí obìnrin ó borí, kóbìnrin ó bojú, kóbìnrin ó bo gbogbo ara rẹ̀. Wọ́n wá sọ pé no, kò nídìí. Nígbà tó jẹ́ pé báwọn bàbá wa ṣe máa ń ṣe ni, a jẹ́ pé iṣẹ́ tó ń ṣe kò lẹ́sẹ̀ tí ó gbà, torí pé ó ti sọ di àádà, kì í ṣe ìbádà ní ọ̀dọ̀ rẹ̀. Ló fi jẹ́ wípé tí ó ṣe yàtọ̀ láàrin iṣẹ́ tó jẹ́ àádà àti ìbádà, òun náà ni àníyàn. Ìyá máa iṣẹ́ méjì tó jẹ́ pé wọ́n jọ iṣẹ́ méjì, irú ìránṣẹ́ kan náà ni. Eléyìí ó gbẹ̀san tó pé, tọ̀hún ò ní gbẹ̀san. Ní tí ó mú eléyìí gbẹ̀san rẹ̀ tó pé ni wípé àníyàn rẹ̀ dáa. Ní tí ò ní mú tọ̀hún kó gbẹ̀san rẹ̀ tó pé, ó ní pé àníyàn rẹ̀ ò dáa. Ní tó ṣe yàtọ̀ láàrin iṣẹ́ tó jẹ́ àádà àti ìbádà, òun náà ni àníyàn. Tá bá wá sọ pé àádà, iṣẹ́ kan jẹ́ àádà, ó jẹ́ ìṣesí. Ìṣesí a máa jẹ́ oríṣi méjì. Àádà tá a mọ̀ a máa jẹ́ oríṣi méjì. A máa jẹ́ al-fasida, a sì máa jẹ́ ghayru fasida. Àádà tó bá jẹ́ fasida, ó ní ìṣesí tá a ti mọ̀ páwọn èèyàn máa ń ṣe láwùjọ tí Islam ò faramọ́. Irú ìṣesí báyìí, ìṣesí fasida ni. Mathalan, nínú ìṣesí tó jẹ́ táwọn èèyàn máa ń ṣe láwùjọ, ó ní kó jẹ́ wípé kí wọ́n máa pín obìnrin mógún. Tí ẹnìkan bá kú tó fi àwọn dúkìá lẹ̀, ó fi mọ́tò lẹ̀, ó fi owó lẹ̀, ó fi ilé lẹ̀, ó fa àwọn ọmọ lẹ̀, ó fa àwọn ìyàwó lẹ̀. Nínú tá a mọ̀ níbi táwa bá rí lọ́dọ̀ wa ni wípé àwọn obìnrin gan ogún làwọn tí wọ́n pín máwọn èèyàn. Tàbí nínú àádà tá a ti mọ̀ nílẹ̀ wa tá a bá rí, ó ní pé kí wọ́n sú obìnrin lópó
ọ̀fẹ́ o àti sọ pé lágbájá lọ́fẹ̀ẹ́ àádà ni tá a ti mọ̀ nílẹ̀ ọ̀dọ̀ wa. Irú àádà báyìí ṣẹ̀ríà ìsìláàmù takò torí pé a ti rí òfin míì nínú òfin ìsìláàmù tó jẹ́ pé ó ṣàlàyé bá a ṣe ṣe nǹkan fún wa. Àádà yẹn àádà fásidà ni. Nínú àwọn àádà míì tá a máa ń ṣe tó wà lọ́dọ̀ wa tó jẹ́ àádà tó ń fásidà, ó ní pé kí á rí àwọn èèyàn ní àwùjọ kó jẹ́ kí wọ́n máa hùwà bàjẹ́, tó jẹ́ kí wọ́n máa ṣe ẹbọ pé ṣé bí nǹkan ìṣebó sàlẹ̀ wa ni, ṣé bí àádà wa ni. Irú àádà yẹn tí ṣẹ̀ríà ìsìláàmù ti gbé wá ká má ṣẹbọ mọ́, irú àádà yẹn àádà fásidà ni. Irú àwọn àádà míì wọn tó jẹ́ pé gọ́ọ̀dù fásidà, irú àwọn àádà tí ì ṣe àádà tó jẹ́ pé àádà yẹn gọ́ọ̀dù fásidà ni. Nǹkan tó dáa ni pé ká máa ṣàpọ́nlé èèyàn. Nílẹ̀ Yorùbá ní tá a mọ̀ nípa máa ń ṣàpọ́nlé ìyàwó máa ń ṣàpọ́nlé ọkọ máa ń ṣàpọ́nlé ìyàwó. Àádà ni, ìrànlọ́wọ́ ń bẹ. Irú àwọn tó jẹ́ àádà yẹn tí ṣẹ̀ríà ìsìláàmù sì takò, kò sí aburú òun ni kí a ṣe ń bẹ. Àmọ́ tó bá wá jẹ́ iṣẹ́ ìbádà tá a ṣe tí ì ṣe àádà tó jẹ́ iṣẹ́ ìbádà, májẹ̀mú wo Ọlọ́run Ọba àlékè ló fi gbà. Kí tíṣẹ́ bá jẹ́ ìbádà, májẹ̀mú méjì ó gbọ́dọ̀ pè sára iṣẹ́ tí ó jẹ́ ìbádà kí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala kó tó gbà iṣẹ́ náà. Tí kan nínú májẹ̀mú méjèèjì yẹn tó bá ti dín, Ọlọ́run Ọba àlékè ọlá ò ní tí ó fi iṣẹ́ náà ṣe. Alákọ̀ọ́kọ́ nínú májẹ̀mú tó gbọ́dọ̀ pè sára iṣẹ́ tá a ṣe tó jẹ́ ìbádà, òun ni al-ikhlas. A sì ṣeun nítorí t'Ọlọ́run Ọba àlékè ọlá. Yóò jẹ́ pé iṣẹ́ tá a ṣe torí t'Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala la fi ṣe. Ẹni tó bá ṣe nǹkan kankan, owó júre èèyàn kan ni, owó júre àfáà kan ni, kódà kéèyàn tìláwà Quran kó má tìláwà nítorí t'Ọlọ́run Ọba àlékè ọlá, kò sí t'Ọlọ́run Ọba àlékè ọlá òní tó sí tí ó fi iṣẹ́ rẹ̀, kò sí tí ó fi iṣẹ́ rẹ̀ ṣe. Ikhlas ní alákọ̀ọ́kọ́ iṣẹ́ tó gbọ́dọ̀ wà. Ó jẹ́ gbogbo iṣẹ́ tẹ́nìkọ̀ọ̀kan wọ́n bá ṣe ká rí pa ṣe nítorí Ọlọ́run. Ẹ̀kọ́ láàkọ́ ni, ọmọ láàbí ni, ká rí gbogbo nǹkan tá a ṣe ká rí pa ṣe nítorí t'Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala. Ikhlas èèyàn, àwọn àfáà wa sọ oríṣi nǹkan mẹ́ta tí máa ń ba ikhlas ń jẹ́. Ó jẹ́ pé ikhlas kò ní sí ń bẹ̀. Lára rẹ̀ ni al-riya, ká sì yìnyàn torí káwọn èèyàn lè máa rí yàn. Ó fún yàn lówó torí kí wọ́n lè bá wọn polówó ni. Ó ṣètọrẹ àánú, ó ṣe dáadáa torí àbò sọ̀rọ̀ torí kí wọ́n lè bá wọn pọ̀ mọ́rọ̀ sọ. Tí ikhlas téèyàn bá ti ṣe nǹkan torí riya káwọn èèyàn lè bá wọn pọ̀ ń ló ṣe, Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala kò lẹ́san tí yóò san irú ẹni bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan míì tí máa ń ba ikhlas jẹ́, òun náà ni as-sum'a, kí èèyàn máa sọ̀rọ̀, kí èèyàn máa ṣe sí agbọ́mi, kí èèyàn máa ṣe sí agbọ́mi. Ó ń sọ̀rọ̀ gbà nítòsí aṣọ tó wọ̀ àwa la fún, àbí nítòsí àwa la ṣe fún, káwọn èèyàn sáré máa gbọ́ sí agbọ́mi. Ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan míì tó ní máa ba iṣẹ́ ẹ̀ jẹ́ ni pé an yakuma al-abdu amalan ibtigha'an maslahatan min ad-dunya. Kí ẹrú kó ṣiṣẹ́ kan tó jẹ́ pé maslaha ti fi ń wá maslaha ayé ni. Téèyàn báyìí tó jẹ́ pé torí ayé lèèyàn fi ń wá, èèyàn fi wá ojú rí Ọlọ́run Ọba àlékè ọlá, Ọlọ́run Ọba àlékè ọlá ò ní san yẹn lẹ́san lórí rẹ̀ o. Ikhlas ni tó jẹ́ àkọ́kọ́ nù tá a gbọ́dọ̀ ní, tá a sì gbọ́dọ̀ jẹ́ pé àwọn nǹkan tí ó lè ba ikhlas wa jẹ́ pé kó jẹ́ pé torí ayé nìkan la fi ń ṣe, torí ká ń ṣe torí káwọn èèyàn lè bá máa rí wa, àbí ká ń ṣe torí káwọn èèyàn lè bá máa gbọ́ wa. Nínú nǹkan míì tí ó tún wá jẹ́ májẹ̀mú tó gbọ́dọ̀ wà lára iṣẹ́ kó tó di pé Ọlọ́run Ọba àlékè ọlá tó jẹ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì, a ṣàlàyé fún wa kí májẹ̀mú méjì ni. Májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun ni al-ittiba' li sunnati nabi sallallahu alayhi wa sallam. Iṣẹ́ tí a bá ṣe a gbọ́dọ̀ fi tẹ̀lé sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam, kó jẹ́ pé bá nàbí ṣe ní ká ṣiṣẹ́ òun ńlá ṣiṣẹ́. Ẹni tó bá ní ikhlas pẹ̀lú iṣẹ́ rẹ̀ lóòótọ́, àmọ́ iṣẹ́ yẹn kì í ṣe bá nàbí ṣe ní aṣẹ ló ti ṣe, àbá nàbí ò tiẹ̀ pa ọ́ láṣẹ ká ṣe, Ọlọ́run Ọba àlékè ọlá ò sí tí ó fi ṣe. Àìmọye àwọn iṣẹ́ làwọn èèyàn máa ń ṣe lónìí tó jẹ́ pé wọ́n wò ó pé ẹjẹ́ amẹ́lẹ̀ náà wọ̀ tí ì ṣe pé ó wà nínú òfin ẹ̀sìn ká síbẹ̀. Irú àwọn iṣẹ́ báyìí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala kò ní san wọ́n lẹ́san rẹ̀. Ọlọ́run Ọba àlékè ọlá kò ní san wọ́n lẹ́san. Ànábì sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa wípé man ahadasa fi amrina hadha ma laysa minhu fa huwa raddu. Ẹni tó bá dálẹ̀ kan nínú ẹ̀sìn wa tí ò sí ẹ̀san wa ń bẹ̀ fa huwa raddu, àní gbà o. Ànábì tún sọ nínú ẹgbàá wa míì pé man amila amalan laysa alayhi amruna fa huwa raddu. Ẹni tó bá ṣiṣẹ́ kan tí ò sí àṣẹ wa níbẹ̀, iṣẹ́ á dà padà ni. Ló fi jẹ́ pé inú iṣẹ́ tí ọmọnìyàn ó ṣe àbí àwọn nǹkan tá a ṣe t'Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tí ó fi gbàṣẹ́ wa, òun náà ni pé májẹ̀mú méjì yẹn ó gbọ́dọ̀ pé. Májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun ni al-ikhlas, á sì ń torí Ọlọ́run. Májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì á fi tẹ̀lé sunna Ànábì wa Muhammad. Tá a bá ti fi iṣẹ́ wa tẹ̀lé sunna Ànábì tá a sì ń torí Ọlọ́run Ọba àlékè ọlá, Ọlọ́run Ọba àlékè ọlá yóò jẹ́ kí iṣẹ́ yẹn kó jẹ́ àtẹ́wọ́gbà lọ́wọ́ wa.